àṣírí gbígbóná láti ra Shigidí Labubu tàbí láti ta Labubu báàgì. Ẹni tí ó bá fẹ́ ra Shigidí Labubu kó tọ ọpasẹ̀ ìyá Péjú lọ o. A rí níbẹ̀ Labubu báàgì ò wọ́n rárá. Èló náà ń ta Shigidí. Ẹ ó tọ ìyá eléwé ọmọ lọ tàbí ti lékulẹ́ja lọ gbá Shigidí ilé kan. Ẹ ra ewé àbámọ́dá, ẹ ra òwú dúdú àti òwú funfun fi rán pọ̀. Wọn kì yóò dára wọn níyàn láti ní Labubu báàgì ti Shigidí. Níbi tí èyí tún lè dé, àṣírí gbígbóná ìbẹ̀rẹ̀, ẹ tún lè fi ránṣẹ́ ogun sí èèyàn. O tún lè fi ránṣẹ́ ibi sí èèyàn nígbà tí o bá ti mú òwú dúdú àti òwú funfun gbá Shigidí papọ̀ láti fi lò ó gẹ́gẹ́ bí Labubu báàgì ilẹ̀ ti wa. Ṣùgbọ́n tí ìyẹn kò bá wá tẹ́ ẹ̀yin lọ́rùn, ẹ lè jalè kẹ́ ẹ lè ṣẹ̀wọ̀n láti ra Labubu báàgì tí ẹ bá tún wá wò ó fín tí ẹ fẹ́ ṣe jura yín lọ. Ẹ lè ka ìwé Kasala ẹsẹ̀ 20 láti lè fi mọ̀ bóyá ẹ ní ìtẹ̀síwájú láti lo Labubu báàgì àbí kí ẹ gbé jẹ forí. Àṣírí gbígbóná ń tẹ̀síwájú. Ara máa pa ẹ́ dànù ni.